Bí Ìyábọ̀ Òjó àbí bọ́lọ́kadà ibojì àwa oníṣẹ́ méjì táwa ṣe níbí ju ká máa fìdí òtítọ́ múlẹ̀. tó ẹ̀yin èèyàn wa LIZZY Anjorin má tún ti jáde wá fún Portable o. Ṣé ẹ kò gbàgbé wàhálà èyí tó ṣẹlẹ̀ láàrin Portable pẹ̀lú LIZZY Anjorin? Ẹ̀yin èèyàn wa LIZZY Anjorin má tún ti jáde wá fún Portable o. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé kí a gbọ́ ohun tí LIZZY Anjorin sọ nínú fídíò yìí. My aims and objective on this cyberspace. It's better you know me for who I am. Whatever you do for a living, I will never in my life put my mouth in your matter. But the moment you cross your lane, I will finish you off with no mercy. There are some things I hate in my life. I hate blackmailing. I hate it when people does not have respect, when you don't have honor. When I was growing up, part of things that was trained with is to mind my business. This cyberspace, the government cannot help us in this society because we are the government. How can we make a social media a better place for ourselves and for our children? Number one, mind your business. Let me mind my business. The moment you want to make my business to become your business, I'll finish you off. I have so many things that Ìyábọ̀ Òjó does not have. I understand that people like Ìyábọ̀ Òjó, we quickly get connected with Ìyábọ̀ Òjó because they are all born blackmailers. I've been on this cyberspace for a very long time. When I started social media, I started with my business. And I mind my business. I mind my business. Someone called me that I should replay a video where I was referring to Songwater people. That I should replay it and show people that I said statistically. Is that why we are here? We are having children in the society. Can our children handle Ìyábọ̀ Òjó and Portable? Ọmọ yóò ṣàgbàfọ̀ ń káṣọ wálé ẹrójú olè ẹ òmu. I would like to show a video and I would like to expose Portable, Abibu, ọlọ́kadà ibojì. Tó bá bí pọ̀ rí máa pọ̀pọ̀ yálà ya ẹ̀dá. Me, I am challenging you. Portable, tó bá bí pọ̀ rí máa pọ̀pọ̀ yálà ya bàbá ńlá kú bàbá ẹ̀dá. I am challenging you with my full chest. Jẹ́ kí n gbọ́ pẹ́kẹ́. Àìgbọ́n pẹ́kàn ẹ̀gan kárí ẹ̀ ti tán báyìí. Ẹjọ́ là ń bògùrò ká tó sá. Wọn ò bí pọ̀ rí ìyálà ẹ̀wọ̀n ló wo. Sórí màtíríà tí mo gbé wá yìí, Portable, wọ́n máa rí arrest ẹ̀ fún kéèsì Sam Larry àti Naira Marley. Bá mi bẹ́ẹ̀ tiẹ̀. Ó mọ̀ wípé very dark man. Ó mọ̀ pé wà lórí kéèsì ẹ̀ mi mò ń ràn ẹ́ lọ́wọ́. Ó ní ṣe oríire Portable. Èèyàn kan wá ní kémi padà, kémi wá play fún. Ẹ̀yin kan sọ pé ẹ̀yin kan no I don't like that. Àwọn kan sọ pé ó kọrin. Ṣé nígbà tí mò ń promote Portable, ṣé Portable sọ fún yín pé òun ò gba owó pẹ̀lú orin tí mo bá promote? A ní pọ́n ti ṣépè fún yín sẹ́. Portable, wọ́n bá bí pọ̀ rí ìyá láyé ó ti kọjá ayé ẹ. Now ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn mi, mo máa gbé àwọn àṣírí kan wá. Do you know that Portable is not different from Ìyábọ̀ Òjó? Ẹ̀yin èèyàn mi, kí ni ìyàtọ̀ Ìyábọ̀ Òjó àtàbíbù ọlọ́kadà ibojì? Kí ló dé tó jẹ́ wípé àná àti èní tí bàbá Mohbad wá sọ side of his own story tó wá di bọ́ǹkì ẹ̀rọ tí Ìyábọ̀ Òjó pamọ́ wọn? Kí ló dé tó jẹ́ pé ìgbà yẹn ni Abibu ọlọ́kadà ibojì ìgbà yẹn ló wá fún LIZZY Anjorin? Mo máa fi àwọn ẹ̀rí kankan hàn yín nísìnyí. Jẹ́ kí n fi kíní hàn yín. Ó ní pásítọ̀ kan tó máa ń ṣe dáadáa nígbà kan. Pásítọ̀ yẹn máa ń kọ́lé fún àwọn èèyàn. Pásítọ̀ yẹn máa ń ṣe dáadáa fún àwọn èèyàn. Ẹ sábọ̀dọ̀ wá fún pásítọ̀ yẹn. Gistlover wá fún pásítọ̀ yẹn. Nígbà tí Gistlover wá fún pásítọ̀ yẹn wà ní Ìbàdàn, wọ́n máa ń kọ́lé fáwọn èèyàn. Nígbà tí Gistlover wá fún pásítọ̀ yẹn,
A lot of us did not know that Iyabojo have access to Gistlover. If you remember this story, Gistlover wrote that she has the nudity of that pastor. Can you remember that pastor? Can you remember that pastor?